fira rẹ̀ pe ogun nínú ayé ẹ̀. Gbogbo ẹni tó lówó ò ní jẹ́ kó o ní ìgbéga ilẹ̀ máa gbé mi. Àmì orúkọ Jésù Kristi. Tẹ́ ẹ bá rí àmì méje ṣe. Gbogbo ẹni tó ní kó o ṣiṣẹ́ lẹ̀ kó o má jẹ́. Gbogbo ẹni tó ní kó o ṣe làálàá lórí ọmọ. Tó dìgbà àtijọ́ tó ní ikú lọ́kàn ó máa fẹ̀mí ẹ̀ tì. Àmì Jésù Kristi. àmì 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 orúkọ Jésù. Gbogbo ohun ayé yìí tó lè gba ọ̀run kúrò lọ́wọ́ èmi àti ẹ. Ọlọ́run kò gbà sọnù lọ́wọ́ wa. àmì Jésù. Èmi àti ẹ máa délé sí mi. Àmì Jésù Kristi. Bàbá mi ní àwọn kan nínú wọn odò tán ti débí. Ó kù díẹ̀ káàtó. Bí o ṣe ń lọ yẹn lọ pàdé aláàánú. Àmì Jésù Lọ Kristi. pàdé olóore.